ra sọ fún ibi ìyá rẹ̀ òbí wọn ní ọ ṣé bí nígbà tó wà jí ìbátẹ̀ tó bá tẹ ogun náà sùn àìkú sẹ́lẹ̀sẹ̀ rẹ̀ tó bá kan mi tó tó bá fi mẹ́rẹ̀ sóòlù ìlàbúrò ọwọ́ afẹ́dẹ́ nìkan wà ó ní wájú ó ní lẹ́yìn arúgbó àná tó fi bí ọ. nígbà ilé ẹ̀fẹ́ gba 5,000 lórí kòkó lóyún tó bá dórí tèmi nílẹ̀ ìwà ń kó. ẹlẹ́ ṣé wà ókè. tí ó mọ̀ pé ìyàwó mi. ilẹ̀ o olórí burúkú ẹ̀mọ̀ sí pẹ́ lọ́gbẹ́ ẹ̀rọ ìmọ̀ tí lójọ́ ń kọ̀ ọ̀tún ọmọ ti rẹ̀ ní tójú yín pọ́n bí abẹ́ tí ó ṣàǹfààní mọ́. òkèrè kò ṣe ìtì mọ̀ nínú kan àwọn ẹbí ìyá wa. èmi ẹ ṣe ìyá yẹn nìkan o. ẹlẹ́gbọ̀n kárẹ̀ àyà mi nù. ìwọ kọ́ ni ẹlẹ́gbọ́n kọ́ tó bá mi nínú ọkọ yìí. ẹ̀yin ni ẹlẹ́gbọ́n. ẹyẹ méjì èjì àṣà o. orí mi ni ojú ẹ̀ fọ́ ni. So what? Come on, leave that place. tó bá kú ọjọ́ kan tí wọ́n jáde láyé èmi ní ọ̀ka wò. ó rè sùkúù. ẹ má jẹ́ ẹjọ́ lóhùn èmi rè lọ́mọ eléyìí kò fẹ́ jẹ́ ìyàwó ń bímọ léwu. ẹjọ́ tí ẹ bá tẹ̀lé bímọ lé sẹ́yìn lẹ́fẹ́ fún wọn ni ilé ìgbọ́n wo dájú wa ẹni tá à ń fi ẹjọ́ wọn bá táwọn ọ̀dọ́ ló ń bá yé wọn jẹ́. ọlálànjà lórí wọn wá bò sí òkú ìwéru sẹ́yìn. má dà ló tọ́ọ̀rẹ́ mi bá tẹ ogbó òfin ìyá rẹ̀ tó bá jáde ọmọ ọdún wẹ̀wẹ̀ tọ́ọ̀rẹ́ mi bá tọ̀ báyìí lásán ọmọ ní wọn tò lọ lórí bẹ́ẹ̀ tó bá tó tàbí. ọ̀rẹ́ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ mímọ́ léwu. ọ̀rọ̀ náà lọ sọ. ó lè mú àfihàn yóò jọ mi lára. Ìyẹ̀bọ̀n come back to school, wájú bébí má tẹ̀lé. Ó ti yé mi. ìyàwó àjì ṣé mo ìfẹ́ ayé ìgbà yẹn lẹ́yìn lò náà mọ̀kọ́ tó ń ṣe mí o. èmi àti for better for worse lájọ sáyẹn. ó sá kúrò lé àrùn wọlé kú. ẹ̀yin mo fún ní ẹ̀sán lọ́sí lánàá tí ó jẹ́ pé ilẹ̀ fẹ́ ìdúró àwọn tó wà pass. àkọ́kọ́ kíní tẹ̀ fún mi ó le ẹlẹ́ẹ̀kejì èmi lẹ fún kẹ́yìn. Bíbí ti ń bọ̀ ó ti ń bọ̀. Dífìlà rẹ̀. Àmọ́ gbogbo ara kìkì ẹ̀gún. Bínú bá ṣe é ṣe Wé yá pé mi lọ. Pété mi ti lọ. Ní ìgbé. Tí ì bá pè ní ọ̀sẹ̀ yìí ń pè lọ́sẹ̀ mi ẹ̀yìn pè lọ́sẹ̀ tí ń bọ̀. Tèmi mo nífẹ̀ẹ́ rẹ̀ ìyàwó mi. Adio. Dákun táwọn fáwọn Lọ́kì. yáàdì ọ̀gbọ́n Wọ́n wà rí. wà ní. ọmọ tó sọ̀rọ̀ pé mo ní wọ́n mú ọ̀lọ́dún gbọ́dún pẹ́ o nílò tọ́jú gẹ́. Mami, simple arithmetic ló gbé fún yìí. a mọ̀ pé túù ní ẹ ti àárín rẹ̀ yìí àgbélébùú yìí tó wà láàrin rẹ̀ yìí ní òye mi ebi àgbélébùú yìí ni wọ́n kan Jésù mọ́ ó ṣe wá jẹ́ pé àgbélébùú nìkan ní ọ̀dà wà ní ìwé tí Jésù ò sí ń bẹ̀. pé wọ́n ṣe báyìí wọ́n kàn mọ́ àgbélébùú báyìí. Arise and shine from our ministries in conjunction with Blood of Jesus Prayer and Deliverance Ministries. Worldwide, tó gbé Christian movie tuntun jáde o. Ìtúsílẹ̀, deliverance. èkó ló yẹ kọ́ pàdé ilé rẹ ní sí ògbèjì ṣùgbọ́n nítorí ẹ̀rọ rẹ tó mú ẹ̀rọ yìí máa lọ kánò lọ́nà wákò pẹ̀lú wàhálà àti dààmú. Sinimá tó kún fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó tún tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀nà tí yóò mú ọ bọ́ lọ́wọ́ ìdí tí a fi dì ọ́ láwùjọ àwọn ẹ̀mí òkùnkùn afàkókò ẹni ṣòfò agbára ìjìnlẹ̀ wò lè kan sára sí ìtúsílẹ̀ deliverance fully subtitled in English àwọn àgbòṣèré tí wọ́n kún fún ẹ̀mí mímọ́ bíi Káyọ̀dé Oyèbọ̀dé ojú olúwa pásítọ̀ Ṣẹ́gun Oyèlámì mú ìwádìí sáwọn ẹ̀mí Yẹ́misí Àjàgbé Láìdé Akínwándé Adétúnjí Ọba Jọ̀mádé Olúwaṣèyí Mario àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló kópa nínú ẹ̀ written and produced by Pastor Ṣẹ́gun Oyèlámì directed by Muiwadi Somemi, marketed and distributed by Blood of Jesus Prayer and Deliverance Ministry, number 26, Ajayi Street, Ọ̀rẹ́méjì, Ògbèrè Gbangba, Google, Ìbàdàn. Telephone 0055447338. Ẹ tún lè ríra ní Arise and Shine Films and Marketing, 5x10, New Gbagi International Market, Ìbàdàn. Telephone 0030780016. Ṣé mi ò dá ẹ bàbá? wọ́n
ẹ̀ṣẹ̀ ń bọ̀ mo ṣe ń bọ̀ náà ni mò ń sáré bọ̀ pé kí n lè mí tọ́. níwọ̀n tó ẹ̀ṣẹ̀ kó mi ní tí o ti gbé 15 minutes èrò pọ́sì ju 10 minutes or 15 minutes tó kó mi sí. Ràkí òwò kí ayé rẹ gba ìtúsílẹ̀ grab your copy now. agbára ìdílé agbára ìdílé agbára ìdílé ooo agbára ìdílé agbára ìdílé agbára ìdílé ooo káwùdí ẹnu bẹ́ẹ̀ kágbẹ́nu dákẹ́ ẹ sá máa bá mi kálá. Kí ló ń pa ilé kún? Ẹ wò mí, ẹ wò mí. Ẹ bá kẹ́nu yín tí ọba ti yọ mi lójú ọlọ́gbọ̀. Ẹ bá kẹ́nu yín tí ọba yọ mi lójú ọ̀yà. Olórí ọgbà ayé ìparapẹ̀ ẹ̀mí òkùnkùn ẹ̀ ń tẹ̀sán lọ́rùn ẹ̀. Àwọn bàbá ńlá bàbá rẹ̀ gan wọn lò lẹ́jẹ̀ tó báyìí kò á tán ebi gbogbo aré rẹ̀ náà nù àbí gbogbo aré rẹ̀ kan bí màálù pẹ́ lọ́nà Fúlàní wọ́n sokùn sí lọ́rùn kan yìí. Wọ́n sọ ọ̀yà tẹ̀lé mi. Gbogbo ẹrú ni mo wà, gbogbo àgbàsí ni mo wà, nínú ìdààmú ni mo wà, ìfòró ni mo wà, Jésù bá mi níbí, wàhálà yìí ti ń pọ̀ jù, Jésù tú mi sílẹ̀ o, ìfòró ni mo wà, Jésù bá mi níbí, wàhálà yìí ti ń pọ̀ jù, Jésù tú mi sílẹ̀ o. Ẹ wo ibi àrà
sì bẹ̀ ní jẹ̀rà sí o. Ìyá yìí lè jẹ̀rà sí. Mo ní kí kẹ́kẹ́ yín kó pamọ́ tí òró lẹ́nu. Orí adé ọba Adépèlé ọyọ lẹ́nu. Ògúrò tó olùpèmọ́pè ọ̀gbàgbà tí ń gbárí ayé ọyá aṣọ ayé ọ̀ǹda ẹ bá mú o. Olórí ọgbà ayé àwọn tó láyé ti gbé aṣọ ẹrù ìdílé tiẹ̀ náà sí lọ́rùn. Bẹ́ẹ̀ni ó lè jọ̀wọ́ yọ. Orí adé ọmọ Adépèlé wò ó ìhà yìí ni wọnú o ti máa lùgbà. Àṣẹ. Ibi ló ti lo ìgbà àti àkókò rẹ nínú ẹrú bíi náà ni. Ọ̀yá wọ́ ọ lọ. Wọ́. Ẹyin o dúpẹ́. Olólùfẹ́ yẹ ọgbọ́n tí wọ́n làwọn bí sára rí ní ẹni tẹ́ kàlẹ́ náà. Ilé Adétúnjí ọmọ Adéwálé àwọn bàbá ńlákùn bàbá yín ti fi yín yáwó lọ́wọ́ wa yóò sì bàbá lẹ́ni sọ́gbà yín lọ́wọ́ wa. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Àlá ni mò ń là. Àlá? Báwo lẹ ṣe là? Ìrántí mọ̀. Again. Ó ti ń di gbogbo ìgbà kẹ́ máa lálàá kẹ́ lẹ́ẹ̀lẹ́ rántí ẹ̀ mọ́. Kí ni ti fàkíyèsí o? Ẹ pẹ̀lẹ́, ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ayé ẹni ọ̀run àwọn agbé ọ̀gá, ayé ológun ìwọ ni àpáta bíi ìṣáájú wa lórí ẹ̀tẹ̀lé wa, bàbá gba ọpẹ́ wa. Àwọn abẹ́ olórí ọgbà àlákàlà nínú orúkọ Jésù, bàbá wa ṣẹ́gun. Alágbára ayé ẹ rọra, ìgbà èèyàn ṣe pẹ̀lẹ́ o. Ohun tó burú tó mú kéèyàn pẹ́ nínú ogun ìgbé kéèyàn lálàá
tó bá wá tají kó mọ̀nà tí mo irú ẹni bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó pẹ́ nínú ìṣòro rẹ̀ ni o kò dé kí ènìyàn lọ́dà kó mọ̀nà tí mo àmọ́ lágbára nínú ayé àwọn ọmọ ti sẹ́yìn yẹn wọ́n á fọ́ ẹ̀mí èèyàn tí tẹ̀fí wọn tí àlà kẹ́ni ẹ̀ wà lè pẹ́ nínú. ọmọ ẹ̀mí ó ti sú mi ohun tó gùdù ni pé owó kì í dúró lọ́wọ́ mi gbogbo ìwà lè kankan sẹ́mi nìkan ni ó ti sú mi láti inú ìṣòro kan bọ́ sínú ọ̀kan ó ti sú mi. ọ̀rẹ́ adé ẹ má jẹ́ kó so yín tó bá ti ń tó àkókò tí kò fẹ́ sẹ́ ìmáyà ní ọ̀hún ádàbẹ̀ pé ó lè ju èmi ènìyàn lọ àkọ́kọ́ ni pé ká ti sí lórí kí ni o àwọn agbára kí ni o pé ohun tí ènìyàn ó jẹ tí ènìyàn ó dà nípasẹ̀ àgbáníyàn fi ń jẹ ohun tí èmi àti lónìí bí ayé ṣe lónìí táyé pọ̀ yìí àlá ní Abrahamu ńlá nígbà tí ojú ọmọ pa Abrahamu tó gbé yẹ òun ní lọ́mọ láyé òye wọ́n wà nínú Genesis 15:1-5 ìdílé ọ̀rọ̀ tó ń sọ fún yìí bẹ̀rẹ̀ wà ọlọ́run Abrahamu ní ojú ran ní ojú àlá rẹ̀ amúbọ́síta pé kó káyé ra o kí ni tó wà ní kíni o ní ojú òfurufú ó ní pé òun ò lẹ́ka bọ́ ni bí ọmọ rẹ̀ sì kíni o bí ó sì pọ̀ tó nìyẹn sẹ́ẹ̀rí bíbélì pé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fẹ́ kò sí àlùkámà rẹ̀ ọba tiẹ̀ lọ bíbélì yìí pé ó file fún àwọn àyànfẹ́ ní ojú àlá torí náà ni pé àbúrò ìṣẹ́ lórí agbára kíni o tó ń pa àlá rẹ̀ mọ́ nínú àgbàdúrà àwọn amú ọjọ́ àti ẹ̀rọ máa lọ sí orí òkè láti káká gbàdúrà. ẹ gbà mí o ẹ tú mi sílẹ̀ ta ni ó ràn mí lọ́wọ́ gbẹ̀gbẹ̀ mi. Wáyà tata ló dé yìí báyìí. Níbo la ti fẹ́ tún kìíní ìbámu ti ṣe lè jù. Lára ọmọ Yọlá ó ti kọjá yìí rẹ̀ ọ̀fẹ́ tú ẹran tẹ́mi so mọ́lẹ̀ lórí so ìkọjá yìí gbá ni ṣé wọ́n mọ̀ wípé odò tí ọba tójú ẹni kún a máa sọ̀rọ̀ rọ́ọ̀lù fún ìyàn ni ẹ ń bá wa rọ́ọ̀lù ń jò yíye pé irú odò bí a máa gbé ni lọ. Lórúkọ Jésù odò ayé ò ní gbé mi lọ torí a ti kọ́ pé a ó gba òǹdè lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn alágbára. Ìwọ gan òǹdè bẹ́ẹ̀ ni ẹbí rẹ kọ́ olùfisùn dílé bàbá rẹ tí ọmọọṣẹ́ rẹ ń ṣe ni ṣé bó ló fún ọ láyè tọ́jẹ́ kó o fẹ́ tú ẹran tèmi so mọ́lẹ̀ lóǹdè mò ń bọ̀ olùfisùn o ìdílé lára àjàgbẹ́ ọmọ Oyinlọ́lá ó yá mi kíbi tó bá wà kó tá àṣàṣà kọ́ mọ̀ bọ̀ ní wàrà sísà káàbọ̀ kí ló dé tó ọmọọṣẹ́ rẹ ń ṣe tí wọ́n fi fẹ́ tú ẹran tó wà lóǹdè. Onígẹlẹjẹ rẹ pé nínú àkọsílẹ̀ ìdílé rẹ̀ wípé ẹjọ́ tó bá gbé ọmọ ọdún márùndínlógójì ní kí n máa gbẹ̀san ìyá rẹ̀ lára rẹ̀. ẹ̀yin lọ́kọ̀. kí ló yà lẹ́nu ọ̀sẹ̀ tẹ bẹ̀rẹ̀. ẹ má bàṣẹ Olúwa jẹ́ mọ́ ẹ yé bínú ọmọ ènìyàn ẹ yé dá wọn láàmú mọ́. Panápaná ẹ má paná ògo mi. Mo rí gbogbo ìlàkọjá rẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ kó mọ̀ ni wípé ẹnikẹ́ni tí ó bá lọlé alágbára tó fẹ́ gba òǹdè sílẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ gba agbára Ọlọ́run ó nílò agbára Ọlọ́run ó gbọ́ ohun tí Bíbélì wí ni ó ní àkótán ara ẹ jẹ́ alágbára nínú Olúwa láti kọjú ìjà sí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ nítorí pé àwọn tí a ń bá jà ìjàkadì àwọn aláṣẹ àìrí ni àwọn aláṣẹ inú omi ni àwọn aláṣẹ bíi òfurufú ni. Ẹ̀bẹ̀ bàbá ọkọ mi ni mo ní láti tú sílẹ̀. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o nílò agbára.
Ọlọ́run. Agbára ìdílé, agbára ìdílé, agbára ìdílé ooo. Agbára ìdílé, agbára ìdílé, agbára ìdílé ooo. Káwí díẹ̀ níbẹ̀, kágbẹ́nu dákẹ́, ẹ sá máa bá mi kálá. Èmi ni mo ní, èmi ni mo bí. Ọmọ ẹ̀mí, mo fẹ́ fi ìran ńlá ìjìnlẹ̀ kan hàn. kí ni ìtumọ̀ ọ̀ràn yìí kò yé mi torí mo rí i pé àwọn èèyàn kan wọ́n gbé láńtà lọ́wọ́ ṣùgbọ́n lójijì mo rí àwọn ẹ̀mí kẹta ń paná mọ́ wọn lọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀. Òkùnkùn ní òkùnkùn biribiri ló bu ayé a sì gbé àwọn kan dìde láti jẹ́ ìmọ́lẹ̀ fún ayé gẹ́gẹ́ bí a ti kọ ní Àìsáyà orí 60 ẹsẹ̀ 1 àti 2 ṣùgbọ́n ó ṣeni láàánú wípé níṣe ni ìmọ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ṣe ni àwọn òkùnkùn ń yìn sílẹ̀ tó sì ń pa tẹlòmíì kú pátápátá ayé ń kánjú wọ́n ń lé ayé wọ́n sì ti gbàgbé pé kò sẹ́ni tó lè bá ayé nítorí pé àléèbá àti àfààtó láyé. Bàbá ẹ ṣe ẹ pẹ́ fún wa kí ló mú àwọn tí náà wọ́n ń kú yìí àti àwọn tí wọ́n yín náà wọ́n lẹ̀. ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ a máa paná ẹ̀mí nínú ayé ènìyàn torí ohun tí ayé fẹ́ jẹ́ àti ohun tí ayé fẹ́ jẹ gbọ́ ohun tí ikọ̀ rẹ̀ sọ ní Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 12 ó ní ẹnikẹ́ni tó bá lérò pé òun dúró kó kíyè sára kó má bàa ṣubú ọmọ ẹ̀mí gbé bíbélì rẹ ka ohun tí ó ń bẹ ní Mátíù orí 5
ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkẹrìndínlógún. Matthew orí 5 ẹsẹ̀ 14 títí dé ìkẹrìndínlógún. Bẹ́ẹ̀ni. ẹ má paná ògo mi iná t'Olúwa dá dá fún mi látòdì ọ̀run Olúwa mi jọ̀wọ́ o má jẹ́. Ayérayé ní kí n fún yín, kìnìún ẹ̀yà Júdà ní kí n fún yín. ọ̀nà àbáyọ orí adé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí adìẹ ẹrù wọn lórí èmi ò fèsì fún ọkàn yín. Matthew 11:28 kí n tún ka Éfésù orí 6 ẹsẹ̀ 10. Éfésù orí 6 ẹsẹ̀ 10. Éfésù orí 6 ẹsẹ̀ 10. Tí àlá ni mo lá. Éfésù orí 6 ẹsẹ̀ 10. Éfésù orí 6 ẹsẹ̀ 10. Ó ní lákòótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa. Ẹ gbé gbogbo àmọ́ Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kó lè kọjú sí àrékérekè èṣù. Nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran làwọn bá jìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run. Olúwa wọ̀ mí lágbára èyí tí ó mú mi bọ́ lábẹ́ àwọn alágbára àwọn aláṣẹ tó ń yọ ayé mi lẹ́nu, nínú ìgbèkùn àwọn aláṣẹ tó ń dààmú ayé mi. Ọlọ́run wọ̀ mí lágbára, mo nílò agbára, gbàgbára wọ̀ mí, agbára tó mi bọ́ lọ́wọ́ àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ àti ń yọ ayé mi lẹ́nu. Wọ̀ mí lágbára, Olúwa gbàgbára wọ̀ mí, Lára bó o ní gbogbo ilé ń kọ́ ọmọ rẹ̀ wà nílé. Ìyá Samuel kí ẹgbẹ́ kaná ti ń jó ní. Ẹ ṣeun a sì kú àbójúbà lára. Màámi, ẹ wo láti jẹta kò sí nǹkan tá a máa jẹ nínú ilé. Ló jẹ́ kí n wá bá yín. Wò ó Lára, ọ̀rọ̀ rẹ sú mi. Mo rí ọmọ ọ̀rẹ́ mi nígbà tí ìpínlẹ̀ ọkọ tó wà tí ò sùn ọ lọ fi ọkọ mi tó o bá rí bó ṣe ń gun oúnjẹ fún yẹ. Á jẹ́ ipò oúnjẹ tá àbúrò rẹ wá dì fún mi ní tó máa dì fún ọ. Wò ó ọ̀ya lójú o lọ wọ ọkọ mi ó rí ọmọkùnrin mi tí ètí ìníyàwó ńlẹ̀ tí ó sì máa tọ́jú ẹ dáadáa. Mo ti mọ súnrọ̀ ọkùnrin yẹn jẹ́ ó ti wá tí mo ti rí gun ẹ̀tẹ̀ rín wípé ọ̀lẹ lọ́lọ́ fẹ́ pẹ́ni tí ò lè dá kankan ṣe. Ọmọ mi ẹ̀ẹ́dẹ̀ rántí bẹ́ẹ̀ ṣe ń jó níwájú ọ́tà lọ́jọ́ wedding wa. Ọmọ rántí ń jọ yẹn náà mo ti rí wípé ọ̀lẹ lọmọ yẹn yóò tí gbogbo tó ń rù wá yẹn ìyá rẹ̀ ló ṣe àti bàbá rẹ̀ ni ló ṣe ṣùgbọ́n mo wí fọ́ngbà náà wípé ọmọ tó fẹ́ tí gun ẹ̀rí tẹ́rìn ọ̀lẹ mọ̀ ni alápámọ́síṣẹ́ mọ̀ ni alápámọ́síṣẹ́ mi ò lè ṣe nǹkan kan nípa ti yín mọ́ tó ti yí ọ ọ̀rọ̀ yín ti sú mi tó ti yí ọ kọ́ lọ wọ ọkùnrin mi kọ́ lọ fẹ́ tó ń tàka máa bá yí. Màmá mi for better for worse èmi àtọkọ mi ilé fílẹ̀. Ò lè fílẹ̀ ò lè fọkọ rẹ lẹ̀ èmi ò ní òwà ní tí màá fún yín èmi náà ní tí màá fún yín bọ́ọ̀ bá ti rí ọ̀rọ̀ ọjọ́ wálé lẹ́yìn ọ̀rọ̀ ọjọ́ má bẹ̀ mí bẹ́ẹ̀ ya tí mo ṣe ó ti tó. Alágbára yé ẹ rọra ìka
ṣe pẹ̀lẹ́ o ẹ má bàṣẹ Olúwa jẹ́ mọ́ ẹ yé bínú ọmọ ènìyàn ẹ yé dá wọn láàmú mọ́. Panápaná ẹ má paná ògo mi iná t'Olúwa dá dá fún mi látòdì ọ̀run Olúwa mi jọ̀wọ́ o má jẹ́ wọn ó pa mí. Lára. Gbogbo ẹrú ni mo wà gbogbo àgbàsí ni mo wà nínú ìjà Kí ló dé? mo wà ìfòró ni mo wà. Màmá rẹ̀ ó ti yé mi torí bí n bá ní ń parọ́ ló kù lára nǹkan tí ààrẹ ń sọ bí ẹ̀ta sí ń létí wo mọ̀ jẹ́ nǹkan jẹ ọmọlára kọ́sẹ́ńtọ́ wà láyé tí ò ní làkọjá tiẹ̀ o ó rí bẹ́ẹ̀ fún wa àtọkọ rẹ lásìkò yìí ni gbogbo àwọn akọni nínú ìgbàgbọ́ ni wọ́n ní làkọjá wọn lọ ka bíbélì rẹ dáadáa mọ́ sì fọkọ rẹ lẹ̀ mọ́ fọkọ rẹ lẹ̀ torí bí nǹkan ṣe rí ṣó o ti gbọ́. jèrè tí ló yẹ kí mọ́mì má lè fún wa ní kọ́tà àti ẹ̀lì jẹ́ nínú ilé. o lè rí bẹ́ẹ̀ sọ wá rí téèyàn bá wà lákòókò làkọjá mọ́ fẹ́ bí rẹ lẹ̀ o dúró tọkọ rẹ o mọ́ fún ọmọ rẹ lẹ̀ o torí ìyà tóbìnrin bá sá fún ọmọ rẹ̀ ni ó jẹ́ o ọmọ rẹ̀ ni ó jẹ́ ìyá wọn. mọ́ sunkún mọ́ sọ gbọ́. ọmọlára mọ́ bínú sí gàrí ní ìrẹsì ni. ṣé máa ẹ ṣe kó máa bójú pẹ́ lọ́wọ́ níbi máa dúró sí iye orí àmì tó kù. sórí mo fẹ́ fi nǹkan kan hàn náà bíbélì ó wà nínú pétérù kínní orí 5 ẹsẹ̀ 9 rẹ̀ ó ní ọlọ́run olóore ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀ bó ló ṣe ṣàpèjúwe ìyà wọn. ìyà díẹ̀ òun ti kára rẹ̀ yóò sì ṣe yín ní àṣepé yóò sì fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò sì fún yín ní agbára yóò sì fi ìdí yín kalẹ̀. ìyà nítorí náà kọjá yìí fákòókò díẹ̀ ni dúró tọkọ rẹ o ìwọ náà lọ kàtọ́ bá délé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 10 ọgbọ́n mọ́ fáwọn ọmọ rẹ lẹ̀ o sọ wá rí o nílò àdúrà o lè máa lo ìwé o fi máa ṣe atọ́nà láti gbàdúrà ẹ̀yin ìmọ̀lára sórí tẹ́gbọ́n ọba jáàyàn nǹkan kan ní ó so mọ́ o mọ́ ìjògùn tọ́jà ìyá rẹ mọ́ ìjì ọjà òkú wọn náà mọ́ lọ dálé mo sú o ọlọ́run ọ̀bọ̀n tọ́nu. àmì máa o ẹ ṣe gan máa mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o. ọlọ́run rọra o. ṣẹ́gun gàrí tẹ́gbẹ́rá ní tí ń jò ní. láyé gàrí 400 àbọ̀ lẹ́wọ̀n waste gàrí báyìí. nǹkan tó tún fífi ṣe bí láàánú ẹ ṣe o ìwọ Ọlọ́run kí mo fẹ́ ṣe báyìí.
pẹ̀lẹ́ ṣé àpapọ̀ ẹ pẹ̀lẹ́ àgbàlagbà. Ẹ má wo tí láti yá. Ṣé wo ti ra ìsí o? Ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ àmọ́ kí ẹ wo ẹ̀rín ẹ̀ ní ojú sáàdì tí mo sọ ní ẹjọ́ àpò ẹ̀ bá mi. Ìrora yẹn ló já ju ara yìí ká. Ẹ wo tó ní kò ní ẹ bá ti yíyẹ rù pẹ́. Ẹ wo mo tó jọ kó mo gbọ́dọ̀ kó. Ẹ pẹ̀lẹ́ ṣé ká fara bọ́. Ẹ pẹ̀lẹ́ lọ́rùn kí jí mo ṣe inú mi ẹ ṣe. Agbára ìdílé, agbára ìdílé, agbára ìdílé. Agbára ìdílé, agbára ìdílé. Ọba ìyá ni. Kí ló lọ fi? Bó ni? Mo lọ lọ́dọ̀ wọ́ mi. Ó ti jẹ́ pé olùbẹ̀rù jẹ́ fún ẹ̀sẹ̀ sí gẹ̀rẹ́. Wọ́n bọ̀ níbi street olówó mọ̀ látẹ̀yìn. Sísá bọ̀. Ó jẹ́ bí orí púpọ̀ tí mo gbé dání tí ń jó ara rẹ̀. Bẹ́ẹ̀ sì máa wò ó. Kárí ẹ̀ ti jó ẹ̀rọ. Ọkọ̀ mẹ́rin. Ìyá tó yà àbádápákó ikú lọ àdásọ́nù bó ṣe ní kí n wọlé ní mẹ́tírọ̀sì wọn bí báyìí mo tún ṣubú bí ọmọ tó kọ́ mi lẹ́sẹ̀ ó sì ti dànù. Ilé dànù. Yóò ní ojú tó ń wà láti ìdàgbà. Ètò àkùnrin. Ọmọ kọ́ mọ́ yẹ̀pẹ̀ àti. Yẹ̀pẹ̀ lélẹ́yìí. Aráyé ẹ yí padà, onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ. Dádì àti màmá, Jésù ń pè ọ́ láàárọ̀ yìí o. Ó wí pé ọmọ fi ọkàn rẹ fún mi. Ìṣòro tí o ní kìí ṣe ìwọ nìkan o, ṣùgbọ́n múra rẹ lẹ̀ fún ọ̀la ni. Eléyìí kìí ṣe òpin o. Jésù ń pè ọ́. Matthew 11:28 ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwo lé lórí. Ó ní kíyèsí àjàgà mi rọrùn ó ti fúyẹ́. Ọlọ́run ó pè ọ́ láàárọ̀ yìí o. Ìwọ nìkan kọ́ ló ní ìṣòro, gbogbo èèyàn nínú ayé pátá ó ló ní ìṣòro. Jésù ìpè ìwọ náà ẹ yí padà. Ẹ̀wọ̀ ẹlẹ́ṣẹ̀ lónú pìwàdà. Jésù máa ń pè ọ́ bàbá àti màmá àti búrọ́dà. Jésù gbà Olúwa gbà mí ẹ̀mí mẹ́ra lọ́wọ́. Ó wúwo mẹ́lẹ̀ gbé. Ó wúwo mẹ́lẹ̀ gbé. Ẹsẹ̀ ìwúwo mẹ́lẹ̀ gbé. Tani ó gbà mí o, tani ó ràn mí lọ́wọ́, tani ó gbà mí o, tani ó ràn mí lọ́wọ́. Ó wúwo mẹ́lẹ̀. Olúwa olóṣàánú fáwọn tó bá fẹ́ ṣàánú fún. Jésù olùgbàlà Olúwa tó iná mi dá, tó iná mi dá, tó iná mi dá, tó iná mi dá. Mo wá síbi tí àgbélébùú Olúwa dárí jẹ gbogbo ẹ̀ṣẹ̀ ìrẹ̀wẹ̀sì, ẹ̀ṣẹ̀ ìkàsí. Olúwa dárí jẹ, dárí jẹ, dárí jẹ, dárí jẹ, dárí jẹ, dárí jẹ, dárí jẹ. Tó iná mi dá, tó iná mi dá,
tó iná mi dà olúwa ẹ̀mí mímọ́ tó iná mi dà tó iná mi dà ẹ̀mí mímọ́ òwe ẹ̀mí mímọ́ òwà mo fẹ́ràn wọ́ rẹ̀ gbàkóso ayé mi olúwa tó iná mi dà tó iná mi dà tó iná mi dà tó iná mi dà tó iná mi dà. Arise and Shine Drama Ministries in conjunction with Blood of Jesus Prayer and Deliverance Ministries worldwide tún gbé Christian movie tuntun jáde o ìtúsílẹ̀ deliverance. Èkó ló yẹ kọ́ pàdé ilé rẹ ní sí ògbèjì ṣùgbọ́n nítorí ẹnu rẹ tó mú ẹnu yìí máa lọ kánò lọ́nà wákò pẹ̀lú wàhálà àti dáhùn. Sinimá tí ó kún fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó tún tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀nà tí yóò mú ọ bọ́ lọ́wọ́ ìdí tí a fi dì ọ́ láwùjọ àwọn ẹ̀mí òkùnkùn afàkókò ẹni ṣòfò agbára ìdílé wòlé kan sára sí ìtúsílẹ̀ deliverance fully subtitled in English àwọn àgbòṣèré tí wọ́n kún fún ẹ̀mí mímọ́ bíi M. Káyọ̀dé Oyèbọ̀dé ojú olúwa Pastor Ṣẹ́gun Oyèlámì mú ìwádìí sáwọn ẹ̀mí Yẹ́misí Àjàgbé Láìdé Akínwándé Adétúnjí Ọba Jọ̀mádé Olúwaṣèyí Mario àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló kópa nínú ẹ̀ written and produced by Pastor Ṣẹ́gun Oyèlámì directed by Muiwadi Somemi, marketed and distributed by Blood of Jesus Prayer and Deliverance Ministry, number 26, Ajayi Street, Ọ̀rẹ́méjì, Ògbèrè Gbangba, Gúgù, Ìbàdàn. Telephone 0055447338. Ẹ tún lè ríra ní Arise and Shine Films and Marketing, 5x10, New Gbagi International Market, Ìbàdàn. Telephone 0030780016. Ṣé mi ò dá ẹ bàbá? Wọ́n ẹ̀sẹ̀ ń bọ̀ mo ṣe ń bọ̀ náà ni mò ń sáré bọ̀ pé kí ni mi tó. Níwọ̀n tó ẹ̀ṣẹ̀ kó mi ní tí o ti gbé 15 minutes. Bìtí gbẹ́gbẹ́gbẹ́ ní ìròpọ̀ sí 10 minutes or 15 minutes tó kó mi sí. Ràkí òwò kí ayé rẹ gba ìtúsílẹ̀. Grab your copy now.
iwájú mi ire ni ẹ̀yìn mi ire ni mo lọ́wọ́ mo bá rè mú bàbá ti sọ mí dolóríire ó fún mi níre ayọ̀ mi kún ẹ bá mi yọ̀ o ire níwájú ire lẹ́yìn ire lósì mo dolóríire mo dọmọdé òní bàbá ire ta ló lè ṣe yìí bí kò ṣe ìwọ o ta ló lè fún mi níre bí iṣẹ́ ẹ̀yin o mo wá dúpẹ́ gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀re Jésù kórè dà sílẹ̀ ṣe ni mo rẹ́ o bàbá tí kórè dà sílẹ̀ ṣe ni mo rẹ́ Jésù kórè dà sílẹ̀ ṣe ni mo rẹ́ o bàbá tí kórè dà sílẹ̀ ṣe ni mo rẹ́ mo rẹ́ mo kó sápò mo rẹ́ mo kó sápò mo rẹ́ mo kó sápò mo rẹ́ mo dolóríire Jésù kórè dà sílẹ̀ ṣe ni mo rẹ́ o Jésù kórè dà sílẹ̀ ṣe ni mo rẹ́. Àdúrà ni màá gbà tí màá fi ríre ṣẹ. Àdúrà ni màá gbà o tí màá fi ráyọ̀ ṣẹ o. Kò dìgbà tí n bá ń tọ́jú bọ̀lé. Kò dìgbà tí n bá ń tọ́jú bọ̀lé o. Àdúrà ni màá gbà tí màá fi ríre ṣẹ. Àdúrà ni màá gbà tí màá fi ríre ṣẹ. Àdúrà ni màá gbà tí màá fi ráyọ̀ ṣẹ o. Kò dìgbà tí n bá ń tọ́jú bọ̀lé. Kò dìgbà tí n bá ń tọ́jú bọ̀lé o. Àdúrà ni màá gbà ó tí màá fi ríre ṣẹ o. Ìlú Nàìjíríà àdìlú olóyin àmín ire gbogbo ajẹ́ ti Nàìjíríà àmín Nàìjíríà ó ń bọ̀ wá dára àmín èlò tó ń jà bàbá bá nípa rẹ̀ àmín mo máa rí bá ti ṣe nílùú Nàìjíríà àmín tí Nàìjíríà ò bá dàrú kí ilé mi má dàrú àmín tí ilé mi ò bá dàrú kí iṣẹ́ mi má dàrú àmín tí iṣẹ́ mi ò bá dàrú káyé mi má dàrú àmín. Mo máa rí bá ti ṣe a máa rí bá ti ṣe a máa rí bá ti ṣe ó máa rí bá ti ṣe.
Arise and Shine Drama Ministries in conjunction with Blood of Jesus Prayer and Deliverance Ministries worldwide tó gbé Christian movie tuntun jáde o. Ìtúsílẹ̀ deliverance. Èkó ló yẹ kọ́ ọ lọ kọ́ pàdé ilé rẹ ní sí ògbèjì. Ṣùgbọ́n nítorí ẹnu rẹ tó mú ẹnu yìí máa lọ kánò lọ́nà wákò pẹ̀lú wàhálà àti ìdààmú. Sinimá tó kún fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó tún tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀nà tí yóò mú ọ bọ́ lọ́wọ́ ìdí tí a fi dì ọ́ láwùjọ àwọn ẹ̀mí òkùnkùn afàkókò ẹni ṣòfò agbára ìjìnlẹ̀ wòlé kan sára sí ìtúsílẹ̀ deliverance fully subtitled in English. Àwọn àgbòṣèré tí wọ́n kún fún ẹ̀mí mímọ́ bíi Káyọ̀dé Oyèbọ̀dé ojú olúwa Pásítọ̀ Ṣẹ́gun Oyèlámì mú ìwádìí sáwọn ẹ̀mí Yẹ́misí Àjàgbé Láìdé Akínwándé Adétúnjí Ọba Jọ̀mádé Olúwaṣèyí Mario àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló kópa nínú ẹ̀. Written and produced by Pásítọ̀ Ṣẹ́gun Oyèlámì, directed by Muiwadi Sọ́mẹ̀mí, marketed and distributed by Blood of Jesus Prayer and Deliverance Ministry, number 26, Ajayi Street, Ọ̀rẹ́ Méjì, Ògbèrè Gbangba, Gúgù, Ìbàdàn. Telephone 08055447338. Ẹ tún lè ríra ní Arise and Shine Films and Marketing, 5/10, New Gbagi International Market, Ìbàdàn. Telephone 08030780016. Ṣé mi ò dá ẹ bàbá? mo ẹsẹ̀ ń bọ̀ mo ṣe ń bọ̀ náà ni mò ń sáré bọ̀ pé kí ni mi tó. níwọ̀n tó ẹsẹ̀ kó mi ní tí o ti gbé 15 minutes between gbẹ́gbẹ́gbẹ́ ní ìròpọ̀ sí 10 minutes or 15 minutes tó kó mi sí. Ràkí òwò kí ayé rẹ gba ìtúsílẹ̀. Grab your copy now. Dùà borúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. Àjíǹde àti ìyè. Àjíǹde àti ìyè. Lẹ́ẹ̀mẹ́ta. Ẹ sọ́mídé mìíràn. Àdúrà dáadáa. Alágbára yé rọra ìka èèyàn ṣe pẹ̀lẹ́ o. Ẹ má bàṣẹ Olúwa jẹ́ mọ́, ẹ yé bínú ọmọ ènìyàn, ẹ yé dá wọn láàmú mọ́. Ọyá ǹdè já lọ. Àbí ọ̀sá ti sinmi tó. Ẹ̀wẹ̀ gbà kọ́mọ̀ nǹkan lò. Orí adé. Mo ní òǹdélé ọjà lọ. Èmi ò ní bí kankan lọ mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ọmọ ń kó mi lọ́nu mọ̀. Ó ní kankan lọ. Mi ò ní bí kankan lọ mọ́. Nígbà tí kọ̀wé rẹ̀ pé bí wọ́n bá sọ á di òmìnira, àwọn ó di òmìnira tòótọ́. Àti wípé nípa orúkọ Olúwa, ẹni bá pe orúkọ Olúwa náà ó gbàlà. Nítorí pé àtúnṣe ní ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 7 pé nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run ẹ kọjú ìjà sí Èṣù yóò sì sá iná ṣáájú Olúwa ó sì ju àwọn ọ̀tẹ̀ tú ní orúkọ Jésù Kristi. Ọmọ ń tàbí ọbẹ̀ ká ń gbóyà fún ọ náà tó ń tọbi òṣòro kí ló gbé mi èyí níwájú mi. Ó yé mi bọ̀ ó yé mi bọ̀. Èmi ti bọ́ lọ́wọ́ lónìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi ti dòmìnira lọ́wọ́ lónìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ nítorí pé kíni orúkọ Olúwa ilé èso agbára ni àti kọ́ igbe iná ṣáájú Olúwa ó sì ju àwọn ọ̀tá rẹ̀ sùn ní orúkọ Jésù iná Olúwa. Orí adé o bọ́ lọ́wọ́ ogun. Bẹ́ẹ̀ ni. Tó bá bọ́ ní ogun àtẹ̀gùn ìdílé níwájú oyè ọ wípé. Ó dáná sun ogun ayé mi ló ń jó. Ó ti dà ó ti dà. Ìdààmú ayé mi ló ń jó. Ó ti dà kọ́ máa jó. Wàhálà ayé mi ló ń jó. Kọ́ máa jó. Ìdààmú ayé mi ló ń jó. Ṣùgbọ́n wá gbọ́ ọbọ̀nù eléyìí. Èmi náà wá fi yọ pé májẹ̀mú ẹ̀jẹ̀ ló kù tí ń fi bọ ọjà. Májẹ̀mú ẹ̀jẹ̀. Májẹ̀mú ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ni májẹ̀mú ẹ̀jẹ̀. Ló fi bá mi jà. Májẹ̀mú ẹ̀jẹ̀ níbi bọ ọjà. Májẹ̀mú ẹ̀jẹ̀. Iyọ̀. Májẹ̀mú ẹ̀jẹ̀. Májẹ̀mú ẹ̀jẹ̀. Májẹ̀mú ẹ̀jẹ̀. Májẹ̀mú ẹ̀jẹ̀. Iyọ̀.
láì sọ wípé àwọn ṣe nǹkan lọ́wọ́ nílé ni pé kẹ́ má bínú pé àwọn ń bọ̀. orí adé dádì ló dáa fún àmì Jésù aláàfin Ọlọ́run ló máa rí tó pẹ̀lú àmì Jésù. ó máa rí ọ. dádì ohun tí mo wá yé fún náà ni pé òkú sí ẹ̀sẹ̀ iná mọ̀ nípa ìrìn àjò mi. ohun tí mo rí ni pé nínú ojú àlá mi Ọlọ́run fún mi ìṣẹ́gun lórí agbára ìdílé tó ń yọ ayé mi lẹ́nu. ṣùgbọ́n ohun ọ̀rọ̀ tí ó tẹ̀lé ni pé àwọn ò fi ẹ̀jẹ̀ bá mi jà. àwọn ò fi ẹ̀jẹ̀ bá mi jà yẹn ni mo sá tẹnu mọ́ tí mo fi tají. dájú náà mi ní kí wá rí i fún. bàbá Ọlọ́run ayérayé agbé ọ̀gá a fi ògo àti ìyìn ọlá fún orúkọ mímọ́ rẹ̀ gba ọpẹ́ àmì Jésù. hallelujah. mo ṣe tán mo fẹ́ dẹ̀rọ̀ fọ̀sálà sọ funfun nítorí egúngún léèlá ọmọ àfobìjẹpo òrìṣà léèlá ọmọ àfobìjẹpo ó dífá fóníkòyí mọ̀pọ̀ tó lóun ó fobìjẹpo ó lóun lè fobìjẹpo èmi àṣàbí ni wọn ò fobìjẹpo. ayé mọ̀ pé. àti kí tó wá ni ẹ dákun kéèyàn má halẹ̀ mọ́ mi o èwo wá lè wo kí la gbé kí la jù àfiwájú gbági kókó sẹ́yìn sẹ́jẹ̀ olóyè ìlú ni mí wọ́n sì oyè tí wọ́n sì jẹ ní ọ̀nà bàbá tèmi rè. Ògúnmọ́lá 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 Ògúnmọ́lá. ọmọ ẹranko mo lè rí ọmọdé lóde ẹni èèyàn rẹ̀ ọwọ́ kòtò ipò mi lójú. ó ní mo ní kó kúrò lórí ilẹ̀ ń o èmi ò fàṣẹ sí o ìyà tó bá jẹ́ lórí ilẹ̀ o ló fọ ara rẹ̀ fà o. kò wá bá mi sẹ́. ìná tó ń ṣe káàkiri. ibi tí ó sùn lálẹ́ sọ̀rọ̀. ọ̀nà wo ò ní nǹkan kan. ibi tí ó sùn lálẹ́ sọ̀rọ̀. sọ́dọ̀ mi ni ó sùn lálẹ́. ọ̀dọ̀ rẹ ló fẹ́ sùn. ọ̀dọ̀ mi kọ́ ni ó sùn. ọ̀yá dìde. èmi àtàwọn jasmin làwọn ọjọ́ wà sílé kan. ọ̀sọ̀ níbi tọ́wọ̀ yóò sùn mọ̀jú sẹ́. wọ́n gbé kiri ìsira wọn. ó bẹ wá àtẹ́lì sí lásán. dákun dákun. ọkọ mi bọ́ọ̀bà tẹ̀ wá gbẹ̀yàn lé mi tí àwọn ọmọ tí mo ń ra ṣe sọ̀gáníìkì àlòkù káró wáìtì nígbà ọ̀sàlàyé dé ọ̀rọ̀ yẹ pé ṣe sọ̀gáníìkì ni mo ń rà. nígbà ọ̀sàlàyé dé lẹ́mú tó mọ̀ pé promo ni mo ń rà gbogbo nìfẹ́ má dìkẹ́ ń bọ̀ tó tún ra mú ni. sọ́ọ̀rì ní tí fojú rẹ rí ọwọ́ àgbẹ̀ ọmọ tó ṣe pàǹkárá wọ́n yà sí lọ́dà ọwọ́ àgbẹ̀ yìí wá ká mi wọlé. àwọn ẹgbẹ́ yín náà máa ń ṣerú ẹ̀
tó yẹ pé wọ́n mú aṣọ tí ó wọ̀n jù báyìí wọ́n nìkan fáwọn ní ọ̀pá àfù wọn àti sàkíyèsí gbà mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mo pọ́n ọ létò ni orí pé ìgbàwájú ilé ẹ̀yìn kúrẹ́ mo bọ̀ má àtàkì mi o má àtàkì mọ̀ sí bẹ́ẹ̀ o ti ń mú mi má ra rin sọ̀rọ̀ pé ní bù mí ló bù tó yé ti ń ta mi dákun ojú òní tí o aya mi ọ̀bùn nípò mi so lórí pé mo gbé èèyàn wálé látẹ̀yìn ọ̀yá dárí jì mí dákun jẹ́ wá lọ lù ọ́nù ilé ó ní tí mo fẹ́ lu ọmọ tẹ́lẹ̀. sọ jẹun kó tó jẹun. irọ́ jẹ́gi. bọ́ọ̀bà tiẹ̀ wá gbé àwọn nífẹ̀ẹ́ mẹ́mẹ́ ò gbé ọ̀gá ní kí ṣèèṣì lọ wá gbé wọlé. mọ́bìnrin mo sì gbé ni nígbà mi máa ń di gbégbégbè mọ́yàn lọ nìṣó ń kọ̀ tó egbè ọlọ́nà àgègè ibẹ̀ wọ́n ti mọ́. máa ń fa ṣòkòtò mi. pépà tó ti yọ̀ bọ́ ni tó fa sáìsì lọ́wọ́ ni. ọ̀run ẹ̀mí mímọ́ tán ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. Àmín Jésù. Jésù Kristi Olúwa wa. Àmín àmín àmín. Orí adé ǹjẹ́ ẹ lè rántí nípa obìnrin kan tí ìrìn àjò jọ payé pọ̀. Yẹmi. Orí adé. Báwo ni ibi tẹ̀lé? Wọ́n wà ní kí n Fara balẹ̀. Èmi gbọ́dọ̀ lórí ọ̀rọ̀ yìí náà. Mo ti rí àti lọ́sì kan. Ó sọ fún mi pé olóògùn mẹ́rin tó bá ti lò ó ní ìsìn ìwọ̀n. Márùn-ún kọ́. Márùn-ún bò mẹ́rin ló ní kó lò. Bá dẹ̀ ti dá òkè ní ọjọ́ mi. Kò sí wàhálà. Márùn-ún lè rí. Yẹmi, ṣé o ti ṣe tán? Yẹmi, ṣé o ti dáná yẹn tán? Yẹmi, kí ló ṣe ẹ́? Yẹmi, Yẹmi, Yẹmi. Mo rántí dájì Yẹmi òun gan náà tẹ́ bá rántí gbogbo ìrìn àjò tẹ́jọ́ rìn nígbà yẹn bó ṣe rí ẹ̀jẹ̀ yẹn gan là ń bèrè ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ẹ ti rántí tí ẹ sì ti ronúpìwàdà tí ẹ ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run àti níwájú ènìyàn mo fẹ́ kí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí tẹ́ sì ń gbọ́ mi kẹ́ ẹ lọ mọ̀ dájúdájú wípé kì í ṣe ẹ̀ṣẹ̀ oṣó tàbí ti àjẹ́ tàbí ti ẹlẹ́bọlógún nìkan ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ara ẹni èyí tá a mọ̀ tá ò jẹ́wọ́ ó lè máa fa ogun sínú ayé wa nítorí ìdí èyí ìwọ náà tó bá wà nírú ipò yìí gbìyànjú láti jẹ́wọ́ níwájú Ọlọ́run àti níwájú ènìyàn nítorí wípé a ti ta ẹ̀jẹ̀ kan sílẹ̀ nítorí tèmi àti nítorí tiẹ̀ òun ló dẹ̀ lè rà wá padà kúrò lọ́wọ́ ègún ẹ̀jẹ̀ àti gbèsè ẹ̀jẹ̀ tí gbogbo wa ti jẹ orí adé mo bọ́ ọyọ̀ torí pé o jẹ́wọ́ níwájú Ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà ayérayé Ọlọ́run ìyanu bàbá ẹ̀mí mi máa gbé ọ̀gá nítorí pé ọmọ rẹ̀ rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Olùfisùn bá mi gbé ògo àti àṣeyọrí pẹ̀lú ìgbéga orí adé bá mi gbé wá.
Alásọ̀lá àkókò àti di òmìnira orí adé ò tí tó ó sì tó kù ọdún 12 gbáko tí ó fi ṣèrò òlò èyí tí àwọn baba ńlá baba wọn fi sí bí ọba tiẹ̀ wá rí ohunkóhun gbà nínú ìṣẹ̀lẹ̀ rẹ̀ ní èyí tí àwọn baba ńlá baba rẹ̀ ti gbé fún àwa ó kù ọdún 12 gbáko láì jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun rere kan tó lè dá sí. Fẹ̀sùn ọgbọ́n tí bíbélì wí ni ó ní tí ọmọ bá sọ ní di òmìnira a ó di òmìnira ní tòótọ́. Ìgbé ti dé ọ̀dọ̀ Ọlọ́run àwọn àyànfẹ́ sì ti ké ọ̀rọ̀ Ọlọ́run sì sọ wípé gbogbo ẹni ó bá ké pè mí lèmi ó gbàlà. Orí adé ti ké àánú dẹ̀ ti ṣílẹ̀kùn fún olùfisùn gbé ògo orí adé wá. Àgàsọ alájẹ gbọ́rọ̀ àwọn èsè ìyọdún náà tí wọn ò bá gbéṣẹ́ fún àwa àwọn ò ní ṣe àwọn baba ńlá baba wọn òun ló gbéṣẹ́ fún wa wo ògo ọ̀rẹ́ kò wúlò fún wa àkókò dìgírí ni. Olùfisùn bíbélì wípé nínú ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 9 àṣà àti gbéga gidigidi a fún lórúkọ tó borí gbogbo orúkọ pé ní orúkọ Kristi kí gbogbo ikú ọmọ wọlé. Olùfisùn bá ń gbé èrè orí adé tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Àkókò ètò ní orúkọ Jésù Kristi gbé èrè orí adé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ fún mi. Ní orúkọ Jésù ni mo pàṣẹ. Ọ̀yá gbé fún mi ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Alásọ̀lá ó ṣe wọ́n ní o bí ọba jẹ́ bẹ́ẹ̀ kò sóńtọ̀. Ọlọ́run ti ṣàánú fún yín o. Ọlọ́run fi wọ́n di àwọn nípa ayé yín pàápàá jùlọ lórí májẹ̀mú ẹ̀jẹ̀ ilé ìdásílẹ̀ fún wọn pé àwọn ti bá yín jà. Mo rí i pé ọ̀rọ̀ Jésù ti lè fọ́n ìlú yín bí èdè sí wàhálà fún yín. Ọlọ́run tó wá fi hàn mí nípa ìrìn àjò yín ọjọ́ ọ̀la ọ̀dà orí adé Ọlọ́run fẹ́ gbé yín lórí sókè. Ṣùgbọ́n o tí láìpẹ́ lẹ́jìnà ìlérí máa ṣe o Ọlọ́run kì í ṣe ènìyàn tí ó fi sìnkè tí ìlérí bá ṣe tán mo rọ̀ yín kẹ́ mọ rántí àwọn aláìní kẹ́ mọ rántí àwọn opó kẹ́ mọ rántí àwọn tí ò ní bàbá kẹsì mọ sí pé ẹ máa fún owó iṣẹ́ fọ́lọ́run ṣùgbọ́n ẹ ṣọ́ra ẹ má ṣe bí àwọn kan o nígbà tó wọ́n dé tán tọ́lá dé tán tí wọ́n níyàwó àwọn kò máa ṣe mọ́ ẹ rántí nígbà tó dúró gún le ẹ̀yà tó dúró téèyàn ó sì bú sí bẹ̀yìn lórí ẹ máa gbàdúrà ẹ máa kí ìsàrà kẹ má ti lọ bọ́ sínú gbẹ́ni o sínú ìpè ẹ̀kọ́ yìí. ẹ rọra jẹ́ ẹ rọra o. ẹ ṣe ń wo bọ̀dá. wọ́n máa fi ṣéǹjì lẹ̀ ṣe ti gbọ́ ilẹ̀ dry gan ẹ ṣe gan. rọra kú àbẹ̀wò. màmá rẹ ti àwọ̀ àánú ilé. ẹ̀yin ni mo wá rí. ọmọlára ọmọ fún àbẹ̀wò. ẹ̀yin ni mo wá gbé àwọn nǹkan ìfún mi. lórí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi but mo rí àfiṣe àti ìgbà. ìyá rẹ ń kọ́. mo mi ẹ wo tí kò bá ṣe ẹ̀yìn nígbà tí mo ní problem
nǹkan tá à ń wí ìkọlà bá máa wí mọ́ mi ṣe kan torí ẹ̀ ló jẹ́ ń gbélé ẹ̀yin lẹ́ni. rárá ọ̀kàrí láì ọ̀kàrí mo tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọkàn tó o ní Ọlọ́run ṣeun ṣùgbọ́n àwa gbọ́dọ̀ ṣe bá wọn tó ti gbọ́ ìyá rẹ ni kò kó fún tó ti gbọ́ nǹkan yòówù kò rí kó ṣe sí ọ gbọ́dọ̀ mọ́ tọ́jú rẹ o ṣé o mọ̀ pé Bíbélì kì í wùlọ̀ fún wa wípé a gbọ́dọ̀ fi búburú ká fi san búburú tó wọn gbọ́dọ̀ ṣe bá wọn tó ti gbọ́. ó dá mọ́ mi bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe tẹ̀lé yẹn ni àwa sọ pé ẹjọ́ dá sí méjì tó gbàgbọ́. jágẹ̀dì àkólọ̀ ọ̀dọ́ rẹ̀ jágẹ̀dì àkólọ̀ ọ̀dọ́ rẹ̀ yàtọ̀ ìyá rárá àmọ̀ fún àmójúbà o. wá bá kó nú àwọn ẹrù. rọra o. ẹ̀yin àmọ́ wá ṣé o wò díẹ̀ ní àbí. Mami ma. Mami Manuel. Mami ma. Daddy ma. Mo ṣàkíyèsí yín wíwò tẹ́ ń wò mí yìí ṣé kò sí. Inú mi dùn ní ayọ̀ mi dẹ̀ kù wípé Ọlọ́run fún mi ní ìyàwó ìtèmi àti ayé tó dúró tì mí ní ọjọ́ ìṣòro àti ní ọjọ́ tí ó gbó mi. Òní ni ọ̀tá kọ nínú orin Dáfídì ṣe mọ́ wa lára wípé bí ẹkún bá pẹ́ dé alẹ́ kan. Ayọ̀ pọ̀ lórí Ọlọ́run ní ká ṣáà máa fi gbogbo ògo fún. Òun nìkan lọ́pẹ́ yẹn nínú ayé wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí wọ́n bá sọ pé ọjọ́ wo nínú mi dùn jù. Òní yìí gan nínú mi dùn jù. Ìyẹn ni pé bẹ́ẹ̀ kó bá pẹ́ dọjọ́ alẹ́. Ayọ̀ ń bọ̀ lóòrùn. Ọlọ́run ṣe. Bùrọ̀ orí adé. Mọ́mí ẹ wò ẹ̀yin ló yẹ ká tún máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tá a bá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán because àwọn ọ̀rọ̀ Ọlọ́run tẹ fi ń bọ́ wa àti àwọn àmọ̀ràn tẹ̀ ń gbà wá tẹ́ máa sọ wípé lọ́jọ́ kan ó máa dá ọjọ́ kan yẹn náà rí mọ́. Ọlọ́run ti ṣe. Ìgbà tí mo lọ sí tẹ̀ ń gbé tẹ́lẹ̀ yẹn ni wọ́n júwèé bíbá fún mi wípé ẹ ti kúrò níbẹ̀ yẹn. A ti kúrò níbẹ̀. Fat inú mi dùn.